Oorun yànnàyànnà ní ìjáwó ojú ọ̀sán yìí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan báyìí ní ìjáwó yìí yóò lókun ojú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kì í ríbi. Ṣé màá ló yé náà? Àgbà yóò dára. Owó ti mi lọ́wọ́ yìí dà, ẹ tí wọ́n ti pa gbogbo wa. Wọ́n bá yìnbọn fún mi, wọ́n bá yìnbọn fún mi. Ìrùkọ́ fáìnì everybody. Ọmọ tí ilé ẹgbẹ́ gbowó fún wa, bẹ́ẹ̀ bá ti tó lẹ̀ kọ́ òyìnbọn pa. Kí wọ́n ní mọ́tò. Ẹni tí o máa bá ló fọ bá ṣe ló fọ́ máa kó yàn mí kéré ni. They know my capability, now make them refer me now. I fit do this job. Got on one year. Now we see they look for. May I bring her? Ṣé owó tí mo fún ẹ látọkàn mi wá ni àbẹ́ ìtò ìyọ̀pọ̀ sí mi gbà? You dey show us say you be real water. Ó sọ àgbẹ̀ni tó parọ́ yóò jalè. Ẹ bẹ́ẹ̀ kú sáá. Ẹ mọ̀ mí. Èmi àpapọ̀. O lè ti ń wọ sífàsì rọ́ọ̀bù. Ọ̀gá, aṣọ aláṣọ lọ̀gá ń dàbúrà.